A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour ti bu ẹnu àtẹ́ lu bí Kenneth Okonkwo ṣe yapa kúrò nínú ẹgbẹ́ wọn. Wọ́n ní fẹ̀kàntẹ́lẹ̀ ó dá dúró ni, èyí kò sì yà wọ́n lẹ́nu. Ṣùgbọ́n ìkọlù tí ó ṣe sí olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ Peter Obi kò dára tó. Kárími lásán ló ń wá. Ìròyìn jábọ̀ wípé Okonkwo tí í ṣe olóyè láàrin ẹgbẹ́ òṣèlú Labour sọ lánàá ọjọ́ Àìkú wípé òun kò ní ìgboyà nínú ẹgbẹ́ tí kò nífọ̀n léèkánnà láti jáwé olúborí nínú ìdìbò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní bí wọ́n tilẹ̀ dìbò fún Obi kò ní gbogbo ohun tí ó lè fi gba ipò. Okonkwo ní ìṣẹ̀lẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí ni ó ṣe atọ́nà rẹ̀ láti gba ọ̀nà mìíràn fún iṣẹ́ òṣèlú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n fèsì sí ìkọ̀wé fipò sílẹ̀ Okonkwo, akọ̀wé ẹgbẹ́ Labour Obiora Ifo sọ nínú àtẹ̀jáde wípé ìkọ̀wé fipò sílẹ̀ Okonkwo kò yà wọ́n lẹ́nu yàtọ̀ sí ìtàbùkù tí ó ṣe fún Obi. Ṣùgbọ́n àwọn kò ní ẹjọ́ bá a rò nítorí Kárìmí tí ó fẹ́ ṣe kò ní òdiwọ̀n. Agbẹnusọ ẹgbẹ́ ní àwọn ní ojúṣe láti túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún Obi nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ alámòójútó ìlà ìbánisọ̀rọ̀ Nigerian Communications Commission NCC ti darí gbogbo ilé-iṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wọ́n tètè gbẹ́sẹ̀ kúrò lórí ìlà ìbánisọ̀rọ̀ àwọn oníbàárà tí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún látàrí ẹ̀sùn àìṣe àsopọ̀ National Identification Number (NIN) pẹ̀lú SIM card. Àṣẹ yìí jẹ jáde nínú àtẹ̀jáde òní láti ọ̀dọ̀ adarí ìròyìn fún NCC, Reuben Mokah. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ìnira tí wọ́n kó bá oníbàárà. Lópin ọ̀sẹ̀ ni àwọn oníbàárà ṣe àkíyèsí wípé àwọn kò lè pè tàbí gba ìpè lórí ìlà ìbánisọ̀rọ̀ lẹ́yìn ìṣòro tí wọ́n dojúkọ níbi wọ́n ti ń gbìyànjú àti so ìlà wọn pọ̀ mọ́ NIN. Èyí ló mú àwọn oníbàárà yapa sí ọ́fíìsì MTN káàkiri orílẹ̀-èdè tí wọ́n ń béèrè fún ìyọ̀ǹda ìlà wọn. Àtẹ̀jáde NCC ṣàlàyé wípé àwọn oníbàárà ni ó ṣe kókó sí wọn jùlọ kí wọ́n wo ìpèníjà tí àwọn oníbàárà ti dojúkọ látàrí bí wọn kò ṣe ní àǹfààní sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Fún ìdí èyí, kí wọ́n ṣí gbogbo ìlà ìbánisọ̀rọ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé lópin ọ̀sẹ̀. Èyí ń wáyé bí ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ ṣe pèsè ìgbésẹ̀ tí yóò ran oníbàárà lọ́wọ́ láti unblock SIM wọn lẹ́yìn tí wọ́n gbégi dí i. Fún àwọn tí ó ń lo Airtel, kí wọ́n tẹ *121# kí wọ́n tó tẹ nọ́mbà 11 orí NIN wọn sí i. Lẹ́yìn èyí, wọ́n á gba àtẹ̀jíṣẹ́ tí yóò ṣe àfihàn wípé ojú òpó wọn ti ń lọ gerege. Fún àwọn tí ó ń lo Glo, kí wọ́n tẹ *109# nọ́mbà 11 NIN pẹ̀lú #. Àwọn tí wọ́n ń lo MTN yóò ṣe àbẹ̀wò sí nin.mtn.ng lórí ẹ̀rọ ayélujára. Lẹ́yìn èyí ni wọ́n á gba OTP tí wọ́n ó fi gba ìbéèrè wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti darí NNPCL láti ta epo rọ̀bì fún iléeṣẹ́ ìfọpo Dangote pẹ̀lú àwọn iléeṣẹ́ ìfọpo mìíràn ní owó náírà. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ eléyìí di mímọ̀ láti orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lónìí. Ọ̀nànúgà ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé láti rí i dájú wípé owó epo ṣe ọgbọọgba nídìí pàṣípààrọ̀ owó dọ́là sí náírà. Bí ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba ṣe gba àbá yìí wọlé lónìí, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ Dangote nílò kágò epo rọ̀bì 15 ní iye tí ó jẹ́ $13.5 billion lọ́dọọdún. NNPC sì ti gbà láti yọ̀ǹda 4 nínú rẹ̀. Ìgbìmọ̀ FEC ti bu ọwọ́ lu 450,000 bárẹ́lì tí ó wà fún lílò ní owó náírà bí wọ́n ó ti lo Dangote gẹ́gẹ́ bí awakọ̀. Afreximbank àti àwọn ilé ìfowópamọ́ mìíràn yóò ṣe agbátẹrù okòòwò láàrin NNPC àti iléeṣẹ́ Dangote. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti ké sí ará ìpínlẹ̀ kí wọ́n fagilé èròǹgbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè lórí ìṣòro ọrọ̀ ajé bí ó ti sọ wípé ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe tẹ́lẹ̀ ní ọdún 24 sẹ́yìn yọrí sí ikú ẹgbẹ̀rún 5 ènìyàn láàrin ìpínlẹ̀. Gómìnà ní Ààrẹ Bọ́lá Tinubu ṣiṣẹ́ yí aago ká láti yanjú ìṣòro ọrọ̀ ajé tí ó jogúnbá lọ́wọ́ ìjọba àná, kò sì yẹ kí wọ́n bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ nípasẹ̀ ìfẹ̀hónúhàn. Ní town hall tí gómìnà ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ lónìí ni ó ti sọ wípé lótìítọ́ àwọn òfin kan ṣe àkóbá fún ọrọ̀ ajé, ṣùgbọ́n fún ìgbà díẹ̀ ni ìfẹ̀hónúhàn kò sì lè tán ìṣòro. Gómìnà rán ará ìlú létí wípé àwọn kò lẹ́mìí ìtàjẹ̀sílẹ̀ kankan mọ́ níbi tí àwọn kan yóò ti gọ sí abẹ́ ìfẹ̀hónúhàn tako ìjọba lẹ́yìn rògbòdìyàn tí ó wáyé ní ọdún 2000, rògbòdìyàn Ìgbò ní ọdún 2011, fàákájà ọdún 1987 àti fàákájà Zango-Kataf tí ó yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ìpànìyàn àti ìparun ohun ìní. Gómìnà ní ìfẹ̀hónúhàn ọdún 2000 ní ìpínlẹ̀ Kaduna yọrí sí ikú ẹgbẹ̀rún 5 ènìyàn láàrin wákàtí 48. Ìdí nìyí tí òun fi pe ìpàdé yìí kí òun lè fi òye rẹ̀ yé wọn kí wọ́n má darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn fún àǹfààní àti ìdàgbàsókè ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin kan ẹni ọdún 25 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yétúndé Gbádébọ̀ níbi ìgbìyànjú àti ta ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 3 ní òpópónà Aládìyẹ Ṣàgámù. Lánàá ni ìwádìí sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 10 ọjọ́ 25 oṣù keje ọdún 2024. Níbi afurasí yìí ti ń dúnàádúrà lórí 700,000 naira pẹ̀lú ọ̀gbẹ́ni ẹni ọdún 38 kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Nonne ní ọwọ́ ti bà wọ́n. Ikọ̀ ọlọ́pàá ẹ̀ka Ṣàgámù ya wọ agbègbè lẹ́yìn tí ará agbègbè tí ìdúnàádúrà náà ta sí létí ṣe alamí fún iléeṣẹ́ ọlọ́pàá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá ṣàlàyé wípé Gbádébọ̀ ṣẹ́ ẹ̀sùn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ṣùgbọ́n Nonne jẹ́wọ́ sí ẹ̀sùn. Odùtọ́lá ní àwọn yóò fi ẹ̀sùn ọ̀hún ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn lẹ́yìn tí àwọn bá parí ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn agbébọn tún ti gbìnàyá bí wọ́n ṣe ìkọlù sí Sarkin Gobir ti Gatawa Alhaji Isa Muhammad Bawa tí wọ́n jí gbé pẹ̀lú ọmọkùnrin rẹ̀ àti àwọn 5 mìíràn ní ojúnà Sokoto sí Sabon Birni. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ASP Ahmed Rufai fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti sọ wípé àkànṣe ikọ̀ ọlọ́pàá láti ẹkùn ti ń tọpinpin àwọn ajínigbé ọ̀hún. Bákan náà ni ọmọkùnrin àgbà Sarkin Alhaji Isa Sarkin Gobir náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní àwọn agbébọn dènà de olórí ìlú ní agbègbè Kwana-Maraba bí ó ṣe ń rin ìrìnàjò láti Sokoto sí ìlú Sabon Birni, olú ìjọba ìbílẹ̀ Sabon Birni. Ó ní bí àwọn agbébọn ṣe fojú gan ní ọkọ̀ Emir ni wọ́n bẹ̀rẹ̀ sí í yìnbọn fi tipátipá dá ọkọ̀ dúró lójijì kí wọ́n tó wá jí Emir àti dẹ́rẹ́bà rẹ̀ tí í ṣe ọmọ bíbí rẹ̀ gbé. Ó wáá rọ ìjọba kí wọ́n tètè bá wọn wá gbogbo ọ̀nà gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martin Vincent Osseh tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man ti bu ẹnu àtẹ́ lu Fọláṣadé ọmọbìnrin Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ti sọ fún ọmọ orílẹ̀-èdè wípé kí wọ́n jẹ́ kí bàbá rẹ̀ ṣèjọba fún ọdún 3 kí wọ́n tó tako ìṣèjọba rẹ̀. Fọláṣadé tí í ṣe ìyálọ́jà gbogbogbò ni yóò sọ láìpẹ́ yìí wípé kí ọmọ orílẹ̀-èdè ṣe sùúrù pẹ̀lú bàbá rẹ̀ bí ó ṣe ń rọ àwọn òbí kí wọ́n dẹ́kun àwọn ọmọ wọn láti má bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 títí di ọjọ́ 10 oṣù kẹjọ. Nígbà tí ó ń fèsì ní Very Dark Man fi èròǹgbà rẹ̀ hàn sí bí ó ṣe lòdì sí ọ̀rọ̀ tí Fọláṣadé sọ. Ó ní òun ní kí ó bá ará ìlú bẹ bàbá rẹ̀ kí ó jáwọ́ nínú ìṣòro tó túbọ̀ ń kóbá ọmọ orílẹ̀-èdè. Ó ní kò mú ọpọlọ dání kí ará
aráàlú dákẹ́ sí bí ìjọba ṣe ń ṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó tẹnumọ́ wípé ọdún kan ìṣèjọba Tinubu ni ó burú jùlọ nínú ìtàn, bí ó ti ṣe àpèjúwe ipa tí ọ̀wọ́ngógó epo dá sílẹ̀. Very Dark Man tẹ̀síwájú wípé aráàlú ìbá má ti kérora bí bàbá ò bá jẹ́ ìjọba tí ó burú jù nínú ìtàn láàrin ọdún kan. Ó ní kí ó kìlọ̀ fún bàbá rẹ̀, kí ó sọ fún un wípé ìyà ń jẹ ará ìlú. Bá wa bá bàbá sọ̀rọ̀. Ǹjẹ́ ìwọ kìlọ̀ fún bàbá rẹ nígbà tí ó ṣe ìfẹ̀hónúhàn tako ààrẹ ìjẹta Goodluck Jonathan nígbà tí ó sọ owó jálá epo di ₦87 látorí ₦65? Ó ní ohun kan tí òun kò fẹ́ ni kí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn máa jalè tàbí ṣe jàgídíjàgan, kí wọ́n dúró fún ẹ̀tọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.